kí ìgbéyàwó rẹ náà ó lè di talk of the town ọ̀rẹ́ ìyá ọkọ lówó ṣègbéyàwó ibi ọmọ ti bẹ̀rẹ̀ tiẹ̀ mọ̀ ó mọ̀ lárinrin ẹgbẹ́ rẹ̀ ń jèrè níbi ìgbéyàwó ìwọ òrèrè jẹ ìwọ lọ tún lówó sanwó orí ọkọ tiẹ̀ òun náà san tiẹ̀ kò tiẹ̀ san tiẹ̀ ìwọ lọ san tọkọ ìwọ lọ san tìyàwó torí nígbà tó jẹ́ pé ìwọ náà lọ tún fowó lẹ̀ tán kẹ́rù tán kó wá lé yín wá ìwọ lọ ra sọ sí lọ́rùn wọ́n tún ní ọkọ ra sọ fún ẹ bíi ìyá ìyàwó ìyá ọkọ bàbá ìyàwó ìwọ náà lọ tún kówó lẹ̀ sọ́ọ̀ tí mo pa ayé ń sí ọba tí bá ti pọ̀ bá réyàn sọ fún ọ ayé ń sí ọ ìwọ lọ fẹ́ kì í sóun ló fi ọ kí ló fún ọ ní assurance wípé ó nífẹ̀ẹ́ rẹ gan ìyún ọkùnrin tí ọ̀rẹ́ sanwó tọ̀rẹ́ bá sanwó orí ara rẹ kí ló fún ọ ní ìdánilójú pé lóòótọ́ ló nífẹ̀ẹ́ rẹ sọrí àwọn ọkùnrin tí wọ́n ní àlùbáríkà tí wọ́n sì àlùbáríkà tán jẹ àlùbáríkà ò lè rí inú wọn tí ó wàá sọ wípé ó yá mọ́ kówó lẹ̀ kò sí problem bó bá ṣe sọ náà ni mọ́